ìkan nínú àwọn ọlọ́pàá yẹn ló toast mi ì dẹ̀ gbà fún ìgbà tí mi gbà fún ó bẹ̀rẹ̀ sí ní bú mi ó lóun ni wọ́n sì mí dé bẹ̀bẹ̀ wọn. ọmọ nǹkan tọmọ mi ṣe tí wọ́n fi wá gbé ẹni obìnrin ọmọ gbẹ́tò 16 years náà wá gbé mo dẹ̀ lọ síbẹ̀ mo lọ bẹ̀ wọ́n pé kán jọ kán bá mi rìlíìsì ọmọ yìí wọ́n rìlíìsì ẹ̀ fún bíi 3 days tán fi gbé ọmọ yẹn sínú sẹ́ẹ̀lì. ṣé bí wọ́n ní ìka tó bá ṣẹ̀ lọ bá ń gé ni èyí kò mà rí bẹ́ẹ̀ fún ìyá kan Fọlákẹ́mi Àránṣẹ́ọlá ẹni tí wọ́n fẹ̀sùn kan ọmọ rẹ̀ ọkùnrin pé ó jí irin nílùú Àràndùn ìpínlẹ̀ Kwara àmọ́ tí ọlọ́pàá gbé Fọlákẹ́mi jù sẹ́yìn gbàgà àlàyé ọlọ́pàá ni pé àwọn kò rí ọmọ tó jalè mú nígbà tí ọwọ́ òfin kò sì tíì bá ni wọ́n bá tún nawọ́ gán àbúrò rẹ̀ obìnrin ọmọ ọdún 15 ó di àtìmọ́lé kan náà àlàyé rèé bó ṣe ṣẹlẹ̀ ní Kwara. ìṣẹ̀lẹ̀ kékeré kan ló ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n mi àti ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ní ìlú Àràndùn wọ́n ṣe àṣemáṣe ni àwọn ọlọ́pàá wá gbé mẹ́mi ẹ̀gbọ́n mi ti sá lọ wọ́n tún fi mẹ́mi sínú sẹ́ẹ̀lì fún odidi ọjọ́ 3 ìgbà tán fi mẹ́mi sínú sẹ́ẹ̀lì ta béèlì wọn tán 15,000 la fi béèlì mẹ́mi ìgbà tán ti rìlíìsì mẹ́mi ó pẹ́ síra wọn táàrẹ́ ẹ̀gbọ́n mi tá à ń wà náà wá gbé mi nílé níbi tí mo ti lọ ra nǹkan tí ń jẹ ẹ̀dípò gangan ló fọwọ́ ara rẹ̀ wá gbé mi níbi bẹ̀ ìgbà tán sì gbé mi bìbẹ̀ tán gbé mi dé station ní Àràndùn dípò nà mí dáadáa ó nà mí ìgbà tí dípò ó sì nà mí tán ó lọ tì mí mọ́ sẹ́ẹ̀lì fún odidi ọjọ́ 3 ní ìríbi jẹun àyà ń ta mí mo pariwo fún wọn kán jọ̀ọ́ kán ṣàánú mi pé àyà ń ta mí 15 years old ní years mi mo ẹ̀ṣẹ̀ ń lọ sí 16 ni mo ti bẹ̀ wọ́n wọn ò gbọ́ àyà ṣáà ń ta mí débi tí gbogbo ó dàn mi ì lè jẹun mi ì lè ṣe nǹkan kan wọ́n ti nà mí ara mi ti wíìkì gbogbo àwọn ẹ̀gbọ́n mi ló wá ń bẹ̀bẹ̀ kò sẹ́ni tán dá lónìí nu wọn ìkan nínú àwọn ọlọ́pàá yẹn ó ti toast mi rí mi ì dẹ̀ gbà fún ìgbà tí mi gbà fún ó bẹ̀rẹ̀ sí ní bú mi ó lóun ni wọ́n sì mí dé bẹ̀bẹ̀ wọn Nàìjíríà ó nà mí dáadáa ó nà mí ó bú mi ó lóun ni ó sì mí dé bẹ̀bẹ̀ wọn Nàìjíríà ju ẹ̀ ṣàánú wa. mi ò mọ nǹkan tọmọ mi ṣe tí wọ́n fi wá gbé ẹni obìnrin ọmọ gbẹ́tò 16 years náà wá gbé mo dẹ̀ lọ síbẹ̀ mo lọ bẹ̀ wọ́n pé kán jọ kán bá mi rìlíìsì ọmọ yìí wọ́n rìlíìsì ẹ̀ fún bíi 3 days tán fi gbé ọmọ yẹn sínú sẹ́ẹ̀lì wọ́n rìlíìsì ẹ̀ nígbà tán máa tó wá di ìjẹ àná tí èmi àtàwọn àbúrò mi wá lọ bẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi tá máa débẹ̀ tá wá rí bọ́mọ yẹn ṣe rí ọmọ yẹn ti rù tó ti ń pariwo pé inú ń tàn ọ́ Sàámú inú ń tàn wọ́n dẹ̀ fún mi ibi tẹ́mi náà ti bẹ̀rẹ̀ ariwo pípa nìyẹn pé kán ṣàánú mi kán rìlíìsì ọmọ mi fún mi ó wá dòní nísìnyí nígbà tí màá fi ti oko dé torí kò sí tí mo ní tí mo ṣe gbá tí màá fi ti oko dé ó ti rẹ ọmọ yẹn sínú ilé mo gbé lọ sọ́sítà kan bá mi tọ́jú ẹ̀ wọ́n ní kí n dá padà sí station ẹ̀yìn ìgbà tí ọmọ mi ọkùnrin yẹn tó ti sá lọ ni wọ́n tún padà wá wọ́n tún wá gbé ọmọ mi obìnrin wọ́n gbé wọ́n ní ó mọ̀ nípa bó ṣe sá lọ ọmọ sì lóun mọ̀ nípa bó ṣe sá lọ nígbà tán gbé débẹ̀ gan DP ó ná dáadáa DP fúnra lára ẹ̀ ló ná ọmọ mi obìnrin sì lóun mọ ibi tó lọ pé ẹ̀gbọ́n òun ni pé tóun bá rí òun mú wá òun ò lè jìyà oníyà ọmọ mi ọkùnrin tó sá lọ wọ́n láwọn sì ń wá lẹ́yìn ìgbà tán ti wá gbé àbúrò rẹ̀ tábúrò rẹ̀ ti jìyà tán ti ti èmi náà mọ́lé tán ti gba béèlì mi wọ́n sì tún láwọn sì ń wá ni o. àárọ̀ yìí mẹ́mi lọ sóko wọ́n ṣàfihàn kalẹ̀ sínú ilé ìgbà tán fi toko dé tán máa fi toko dé ó rẹ̀ ọ́ ṣàpè mí lórí fóònù pé ipò rẹ̀ Esther wọ́n ní ó rẹ̀ Esther wọn ni pé ó dáa ẹ gbé lọ sí hospital ẹ bá ti gbé lọ hospital ẹ pè mí iye tí wọ́n bá gbà ní ọwọ́ yín kẹ́ sọ fún mi o. bó tiẹ̀ ní bóyá kọ́tẹ̀ ọkọ́ mọ́ gbé bọ̀ wá sí ìpẹ́tù kí n lọ tọ́jú rẹ̀ fúnra mi wípé kò kú sí owó lọ́wọ́ mẹ́mi débi pé wọ́n ò fi lọ tọ́jú rẹ̀ pé kémi kúkú máa gbé lọ sí ìpẹ́tù. wọ́n ṣàṣọ wípé àwọn ò kọ́kọ́ gbé lọ sí Àràndùn hospital Àràndùn náà wípé torí báwọn tiẹ̀ ṣe ń wò yìí ọkàn àwọn ò balẹ̀ lórí wọn ní wípé òkè kò sí wàhálà wọ́n ṣàgbédé hospital wọ́n tún pè mí pé àwọn ti ń lọlé padà o mo ní ẹ ń lọlé padà wọ́n ní kí lẹ fẹ́ lọ ṣe ní ilé ẹ̀tọ́jú ọmọ mọ́ ni wọ́n ní dókítà sọ wípé àwọn ò lè treat ẹ o wípé torí àwọn ò lè dáràn àwọn ò dẹ̀ lè ro ẹjọ́ pé ọmọ tán ti fi sínú sẹ́ẹ̀lì fún ọjọ́ 3 nípa àwọn ò mọ̀rú nǹkan tí ó ti ṣe láti bìbẹ̀ wá wípé tó
àwọn ò lè tọ́jú rẹ̀ pé àfikàndà padà lọ sí police station Àràndùn tán ti gbé kúrò káwọn ọlọ́pàá abibẹ̀ kán pe àwọn káwọn tó lè tọ́jú rẹ̀. Ìgbà tí a dẹ̀ rí pé wọ́n tọ́jú ọmọ bẹ́ẹ̀ mi ṣe lọ sí Àràndùn nìyẹn pé tọ̀ ẹ jẹ́ kí n kúkú mọ gbé nǹkan mi bọ̀ wá sí Ìpẹ̀tù bó ṣe kí n lọ jẹ gbèsè lọ gbé lọ sí hospital náà ni màá gbé lọ sí hospital mo ṣáà lọ gbé ọmọ yẹn láti Àràndùn mo gbé wá sí Ìpẹ̀tù gómìnà ní ọ̀dọ̀ mi ń bì Ìpẹ̀tù gómìnà ní a wà báyìí. Gbogbo ẹ̀ ni wọ́n ti rí ó wà ní station lọ́dọ̀ àwọn ọlọ́pàá ẹni tó sì ní nǹkan ní òun ò ṣẹjọ́ òun ò ṣe wàhálà ọlọ́pàá sì ló rọ̀ lọ́rùn jẹ̀kọ́ ọlọ́pàá àfi tóun bá rán wa ní kóòtù àfi tóun bá rán wa ní yànà ìsanlú òun ló fà á tọmọ mi fi sá lọ o.